Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yin ará lé mo lérò pé gbádùn àwo tí a ṣẹ̀ṣẹ̀ play fún yín tán yẹn àlejò mi ti wà ń kalẹ̀ ẹ̀yin ará lé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ní àlejò tí mo gbé wá fún yín lénìí ọkùnrin ni wọ́n. Ọlọ́run dẹ̀ ń gbà wọ́n ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu. Ẹ jẹ́ kí tẹ́ wá sọ tòótọ́ tó wà ń bẹ̀ fún yín. Way back ni mo ti mọ̀ wọ́n. Kí mi sọ ó kẹjẹ ń sọ báyìí. Ẹ mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ nínú ìwà àti ṣe mí ẹ ti máa wò pé kí ni gan, what is it about this lady? Ẹ̀gbọ́n mi ní àlejò tí mo mú wá sórí ètò Miliki Express lẹ́ni ṣùgbọ́n mi ò mọ bí mi lè ṣàlàyé pé òkè nígbà tọ́lọ́run pé wọ́n lélẹ́yìí. But mo rántí pé ńgbà tí mo wà ní bóyá primary school ni or secondary early days mi ní secondary school back then lẹ́yìn ilé wa l'Ákúrẹ́ street kan wà lẹ́yìn ilé wa l'Ákúrẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Miliki Express wà l'Ákúrẹ́ tẹ́lẹ̀ jẹ́ ọmọ ìsọlọ̀ odòkò yìí gbogbo yín tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ lè máa rántí nǹkan tí mò ń sọ yìí. Church kan ó wà lẹ́yìn ibẹ̀ ńgbà yẹn one handsome pastor tó ń ṣẹ̀ṣẹ̀ wedding gbà yẹn, you know, back then I can't remember, more than 15 years back now tí mo rántí anyway ó tẹ̀ sí ju 15 years lọ ṣùgbọ́n ẹ wo Apostle Faith Oyateru àwọn proud náà máa ṣàlàyé bàbá mi ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Thank you, Lara. God bless you. God bless you. It's over 15 years. Yes. You are talking about over 20 years. Yes, ago. because mo pé ó ti pẹ́. Ó ti pẹ́, yes, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ bá mi káwọn ará lé sà. Ẹ̀yin alálé, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tó ń wo Miliki Express àti àwọn ilé-iṣẹ́ yìí, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ yìí. Ọlọ́run á wà pẹ̀lú yín. Mo dúpẹ́ nítorí pé ẹ fi àyè sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo dẹ̀ gbà wípé Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá lórúkọ Jésù á fi jọba ọ̀run á fi ṣeré jẹ́ mi. Jésù Olúwa wa. Ẹ wo ṣẹ́rí Yorùbá tí pásítọ̀ mi tẹ́gbọ́n mi sọ wọ́n àwọn ṣe Yorùbá pásítọ̀ wọ́n pa agídí káká ni wọ́n fi sọ Yorùbá tí mo fa gidi fún wọn sọ yìí. Reverend ẹ jọ̀ọ́ sà, báwo ni ìpè yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀? Tí n bá ní kí n dẹ́nu lé bó ṣe bẹ̀rẹ̀ ó lágbára. Bó bá ṣe bẹ̀rẹ̀. Everything gbogbo ẹ̀ nípa ẹ̀ pátápátá náà you can thank God that you are here. Yes, I am. I'm a living testimony. Yes. Anyone tó bá ti sọ pé tó máa gbé pa ẹ̀ kò sí bẹ́ẹ̀ rẹ́rẹ́. Inú mi dùn wípé gbogbo ibi tí má ti ń lọ láti sọ ọ̀rọ̀ Ọlọ́run one way or the other mo máa ń bá àwọn kan pàdé ńbẹ̀ tá à ń sọ pé àmọ́ ìgbà yẹn. Ọjọ́ kan mo wà ní New York, mo wà ní Baltimore l'Amẹ́ríkà ìgbà tí mo ń preach ní church yẹn bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ bọ́lọ́run ṣe pè wá gbogbo ẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ ìjọ nílùú Èkó bí mo ṣe wàásù tán lọ́jọ́ yẹn ọmọ kékeré kan báyìí nígbà yẹn tó máa ń wá church wa mi mọ̀ pé ó ti dàgbà ó wà l'Amẹ́ríkà bí mo ṣe gbé mi sínú mọ́tò ló ní Apostle bàbá ẹ dúró Apostle dúró mo wá oníṣẹ́ mi ò mọ̀ òun ni mo ní mi ò mọ̀ ẹ́ ó wá dárúkọ àwọn méjì tó máa ń wá bá mi lùlù àtẹlẹ tó ń lu gìtá ó wá ní òun nìkẹta wọn mo ní what. ẹ̀yin náà tó yẹ pé ẹ bá young pastor nìyẹn ó yẹ kí ẹ máa dárúkọ sí ni ẹ dárúkọ kan yóò gì sí ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní gbogbo nǹkan tẹ́ ń sọ pátá ló mọ̀ ó ní pastor I was there then. I was there. I understand all what you are saying. Mo rántí ìgbà kan náà débi náà kọrin church yín back then during one of the programs. Inú pákó la wà. Inú pákó ẹ mọ̀ pé máa ń ṣe program níta. Pákó ibẹ̀ yẹn wọ́n máa ń sin ẹlẹ́dẹ̀ mẹ́gbàá. Yes. Èmi mo lé ẹlẹ́dẹ̀ jáde tá a bẹ̀rẹ̀ church bẹ́ẹ̀. Kúṣẹ́ tó tó ibà. Mo máa ń sọ fún àwọn ènìyàn pé kì í ṣe bá ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí Ọlọ́run bá mi sọ̀rọ̀ mo gẹ́gẹ́ bí etí mọ̀ I was mi lè sọ pé mo stubborn gan but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú I gave my life to Christ and accept the call inside prison. Inside prison, that is where I gave my life to Christ and accept the calling inside prison. Kì í jẹ́ pé mo ṣe nǹkan kan náà fi gbé mi débẹ̀. You understand? My dad himself was the one that took me there. Yes. Dáàdì mi fúnra ara ẹ̀ ló gbé mi lọ́bẹ̀. Ìgbà tó dẹ̀ pé ọ̀sẹ̀ méjì tí mo ti wà ń bẹ̀, thank God for my grandmom. Ọ̀sẹ̀ bọ́n ti gbé mi lọ
prison yẹn ni grandma mi ti lọ sórí òkè tó ti ń gbàdúrà olúwa bá ọmọ yìí sọ̀rọ̀ bá pàdé ẹ̀mọ̀ àdúrà bẹ́ẹ̀ yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run sì bá mi pàdé ní orí òkè yẹn gbà tó pé ọ̀sẹ̀ méje ni mo rí Ọlọ́run mo rí Jésù fúnra ẹ̀ ó dẹ̀ farahàn mi and he told me, he said, you know that your name has been spoiled everywhere. He said, if you have money today, he cannot redeem the name. Mo wá sọ fún Ọlọ́run mo ní well anything to ma redeem this name I'm ready to do it. Ó wá sọ fún mi ó ní you are ready to do it. I said I'm ready to do it. He now said you will do my work. Ó ní iṣẹ́ Olúwa lẹ máa ṣe mo ní iṣẹ́ Olúwa kí ni èwo ní iṣẹ́ Olúwa bó ṣe gbé aago fún mi nìyẹn aago tó máa ń lò ó gbé shepherd star àti bible jẹ́ mẹ́ta tó gbélé mi lọ́wọ́ lójú ìran yẹn bó ṣe gbélé mi lọ́wọ́ lójú ìran yẹn bẹ́lẹ̀ ibo mo ti máa bẹ̀rẹ̀ nǹkan tó gbélé mi lọ́wọ́ yìí báyìí mo wá bára mi nínú church kan pákó náà fi ṣe mo wá ń gbàdúrà fáwọn èèyàn mo ń ṣèsọjí fáwọn èèyàn bí mo ṣe come alive nìyẹn nínú prison bẹ́ẹ̀ right from that prison mo ti bẹ̀rẹ̀ sí wàásù fáwọn èèyàn tó ti ń pè mí ní pastor títí di èní tá a délé ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹ torí pé Ọlọ́run ràn wá lọ́wọ́ àti gbé ìrere káàkiri àìgbé ìtẹ̀síwájú náà ni. àdúpẹ́ Olúwa ṣeun. Apostle mo fẹ́ rewind the story yẹn padà díẹ̀ sẹ́yìn èmi mọ díẹ̀ ń bẹ̀ mo mọ díẹ̀ ń bẹ̀ ẹ wo ṣe rí ẹ̀yà ara lé ilé nílùú Àkúrẹ́ number 91 Uncle Olubo street nílé bàbá mi nílùú Àkúrẹ́ gbogbo àwọn tó dẹ̀ mọ̀ tiwa 108 tiwọn 108 ẹ̀yin náà wo 91 sí 108 ẹ rí pé ó súnmọ́ra ẹ wo ilé tiwa ni ilé títí wọn òun nìyẹn tábà wà lè wá máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú compound wọn so mo mọ díẹ̀ bẹ́ẹ̀ fún àǹfààní àwọn tó mọ̀ ẹ jọ sá ẹ bá mi sọ fún àwọn aráalé kí ni àwọn nǹkan tẹ́ ń ṣe ń gbà yẹn kí tí ìdìbò àbámúfọ̀ ó yá ibẹ̀ ni màá mú òjòkó lẹ́sìn.